I woke up this morning with my heart so heavy. I was thinking how it is for me when I travel without my son. I'm calling home, asking what's he eating, what's he wearing, how he's faring, and all of that over and over again. Even though I know he's secure, he's okay. Use your voices. Ẹ kú dédé àsìkò yìí tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody ohun tí a fẹ́ láti ọ̀dọ̀ àwọn gbajúgbajà òṣèré tíátà wa òun náà ni wọ́n ti ń ṣe yìí o ni wọ́n ti ń fi ohùn wọn léde lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ yìí tábà ní kò kàn wá ó lè kàn ní tí ó máa fi kàn wá o ẹ wò àwọn gbajúgbajà òṣèré yìí a ṣe ń expect a ṣe ń lérò wípé kí àwọn akẹgbẹ́ wọn kí wọ́n darapọ̀ mọ́ àwọn èyí tó ti jáde tẹ́lẹ̀ pàápàá jùlọ àwọn èèyàn tí wọ́n súnmọ́ àwọn aláṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n má wo ọ̀rọ̀ yìí níran kí wọ́n parapọ̀ kí wọ́n darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn tí wọ́n ti sọ̀rọ̀ ṣáájú láti jẹ́ kí àwọn ọmọ yìí gba òmìnira ní kíákíá lórí wípé àwọn náà wọ́n deserve òmìnira lásìkò yìí ẹ wò ó ti ń pẹ́ jù lójú àwọn èèyàn kan látàrí ohun tí àwọn ọmọ yìí yóò máa fi ojú winá rẹ̀ nínú igbó kejìkejì tí wọ́n gbé wọn sí ẹ wò ó àwọn gbajúgbajà òṣèré yìí wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ẹnu ọlọ́fà láti gbọ̀mù ta o ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ṣe sọ lẹ́yọ kọ̀ọ̀kan ẹnìkan náà tó sọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tó lágbára ni ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. This morning with my heart so heavy, I was thinking how it is for me when I travel without my son and I'm calling home asking what's he eating, what's he wearing, how he's faring and all of that over and over again, even though I know he's secured, he's okay where he is. Now imagine parents who do not even know where their children are. They are not even sure if these kids are alive or not. The teachers have children, most likely they have children, they have family members, they don't know where their parents are. And everyone has been shouting, making videos, calling on federal government and all. We need help. We need help. It's been election here, primaries here, election. We know you're going to have your elections and nothing is going to stop it. We understand that. But could you please pause for a minute? Could you pause for a moment and look into this insecurity because it's getting out of hands? We are scared. For people like us who have always believed in Nigeria, we don't want to live anywhere else except Nigeria. We are scared. We are scared. We don't know who next, where next, or what next. We don't know. Please. Help us. This is getting out of hands. We are not able to travel anymore. We hardly would want to take job outside Lagos. Even in Lagos, it's enough trauma that food is very expensive, accommodation is expensive, transportation is very expensive. That's enough trauma on its own. Now adding insecurity. This has been around for a while, I know, but it's getting out of hands. Could you please help us? This is not too much to ask of this government. At least. A lot of people are abroad that wants to come home, but they're not able to. They can't because of insecurity. Hey, Joe, now, please. It's been 11 days without these people. We are not sure. The teachers, the students, it's been 11 whole days. Please now. Hey, Joe, do something. Federal government, state government, there must be something you can do. Please do something. It's getting out of hands. Help us, please. Help us. Àwọn kan tá à ń expect káwọn òṣèré Nollywood wa tí wọ́n máa ṣe òun ni àǹtí Ọpẹ́yẹmí Ayéọlá tí wọ́n sí Nàìjíríà tó jẹ́ wípé ìlú òyìnbó ni wọ́n wà òun ni wọ́n ti ṣe yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn Nollywood actors wa they are self-centered àsìkò tán bá fẹ́ fi ohun wọn àti influence wọn tán bá fẹ́ fi tọrọ òbò fáwọn olóṣèlú lọ́wọ́ àwọn mẹ̀kúnnù ni wọ́n máa ń jáde láti wá sọ̀rọ̀ tàbí ìgbà tí wọ́n bá ṣe sinimá fíìmù kan tí wọ́n fẹ́ ká wá jáde lọ sí sinimá ká lọ bá wọn wò ó tàbọ́n ṣe ìyá YouTube movie tán fẹ́ ká lọ wò tàbí lásìkò tí kọ̀lígì wọn kan tó bá wà nù wàhálà tán fẹ́ ká dáwó fún wọn ìgbà yẹn nìkan ṣó lọ́pọ̀lọpọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ yín ìgbà yẹn nìkan ṣó lẹ́ máa ń jáde láti wá ṣe fídíò láti bá àwọn aráàlú sọ̀rọ̀ ṣùgbọ́n lásìkò táwọn aráàlú bá wà nínú ewu táwọn mẹ̀kúnnù tí wọ́n ń fẹ́ nǹkan lọ́wọ́ ìjọba
tó dẹ̀ jẹ́ wípé ohun tiyín ó lè pẹ̀lú láti ràn wọ́n lọ́wọ́ kíjọba bá lè tètè gbọ́ nǹkan tí wọ́n ń sọ kán bá lè ṣe ohun tí ìlú ń fẹ́ kán ṣe. Gbogbo àsìkò yẹn ọ̀pọ̀lọpọ̀ yín a kì í rí yín kẹ́ ẹ jáde wá sọ̀rọ̀. Òun ni mo ṣe sọ wípé most of you guys are self-centered. Ọ̀rọ̀ tíṣà tí wọ́n pa ní Ọ̀yọ́ State ó ti kó jìnnìjìnnì sọ́kàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà. Àtúngbọ́ tí wọ́n ní níbìkan l'Ógbómọ̀ṣọ́ lénìí bóyá arọ́ ni bóyá òótọ́ wọ́n ní àwọn terrorists wọ́n tún ṣọṣẹ́ níbẹ̀. Gbogbo orú àsìkò yìí táwọn èèyàn tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ ìjọba ó yẹ kẹ́yìn actors wa tẹ́ ẹ ní influence tẹ́ ẹ ní face kẹ́ ẹ máa jáde láti wá bá ìjọba sọ̀rọ̀ kí wọ́n bá lè tètè ṣe ní tá à ń fẹ́. Tó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ yín àwọn agbègbè tẹ́ ń gbé ó wà secure bákanbàkan. Irú àwọn kan báyìí ó lè má kàn yín. Ṣùgbọ́n síbẹ̀ àwọn mẹ̀kúnnù tẹ́ máa ń wá bá ní gbogbo ìgbà pé kán wá wo fíìmù yín o, tẹ́ máa ń wá bá ní gbogbo ìgbà, tẹ́ máa ń wá gba ìbò wọn fáwọn olóṣèlú, tẹ́ máa ń fi ohun yín wá fi tọrọ owó fáwọn colleagues yín tán bá wà nínú ewu tí wọ́n fẹ́ nǹkan kan lọ́wọ́ ìjọba ó yẹ kẹ́ ẹ lè máa bá wọn dá sí. Ìyẹn ló mú kínú mi dùn dáadáa nígbà tí mo rí fídíò àǹtí Ọpẹ́yẹmí Ayéọlá. Ẹ jẹ́ á jọ wo fídíò yẹn. Good morning, everyone. It's your girl Opeyemi Ayeola. This video, okay, I'm sure a lot of us have either seen on the news, internet, or watched the video of the late teacher, Mr. Matthew Odedukun, in a teacher in Oyo State. This video is just to call the attention of influential colleagues with the platform and the voice or connection to please lend a voice to the masses. Lend your platform to the common man. I understand election is around the corner. A lot of us are, busy with election. But unfortunately, we cannot pretend like we do not see what is happening. And it is also very sad and unfortunate that this is knocking on our doors. It is closer to home than expected. Oyo State. Oyo State is closer to home. Please lend your platforms. Lend your voices. Use your connection. Use your link to call the attention of the government, to call the attention of people of influence, our KBACs, our honorable, beautiful, lovely KBACs, the Oni of Ife, Olubadan, the Obas in Lagos State, Lege, Eniola Badmus, Alaja Tio Common, Lady Bakari. I'm so sorry I have to call few names. At least these are people that I kind of know have links and direct connections to the government. There's Desmond Elliott. This is closer to home than expected. I'm sorry I'm not calling you all out negatively. I'm just appealing to please let your heart speak to you all right now. Use your voices, use your platforms, use your connections to speak up for the masses, to call the attention of people whose attention needs to be called to this. I don't understand what is happening anymore. I genuinely and sincerely do not understand. This is sad. This is heartbreaking. This is too close to home. This is too close to home. This is too close to home. I do not want us to wait till it is genuinely or seriously in our homes before we start coming out on social media, lending our voices, using our pages, using our connections. This is too close to home. Hey, it is time a lot of us, I'm not saying call for any protest, riot or anything. Use your pages, use your connections, use your links, use your voices. Funke, Tony. Me, I don't understand though. Sincerely, I do not understand.
do not let us wait till this thing is directly at our door or our doors. Use your platform, use your voice, use your connection, ask questions, seek answers, try and see solutions. Let us all come together right now and find out what can be done. It is so sad that it is the masses who are suffering. The common man who is struggling daily to find livelihood and source of income, source of survival. It is very heartbreaking. It is very heartbreaking. Celebrities, politicians, our KBACs, our businessmen and women, our highly influential social media, celebrities, social media. Hey. It is not a time to say, I don't care. It does not concern me. I'm running after my business. I'm looking for money. I don't think it's that time. I don't know what's happening. I don't know politics. I don't get myself involved in politics. Please do something. Oyo State government, Lagos State government, Ogun State government, Kwara State government. Do something. Do something. Do something. Let us all try. This is scary. This is heartbreaking. Everybody should be scared right now. Genuinely, everyone should be scared right now. Please don't take all this personal. If I've mentioned your name directly, do not take it personal. Just see it as me trying to just call your attention. I know everybody's busy, running after life, running towards life. But let us pause sometimes to find out what is happening around us and see what we can do. This is closer to home. It is too close to home. And it is sad. President Omolodode, President Seyi Tinubu, Momiremi Tinubu. Help Nigerians. Say something. Do something. Act fast. God bless us all. God bless us all. God bless us all. And God save people, Nigerians living in Nigeria. God will continue to protect you all and us as well. Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Kò sí bí mo ṣe máa rírun nǹkan báyìí tí ò ní trigger mi. Kò sí bí mo ṣe máa rírun nǹkan báyìí tí ọkàn mi ò fi ní le dídídídí. Especially tí mo bá rí wípé live wà fair sí àwọn èèyàn yìí nípa kéèyàn rí ilé ayé lò. Àwọn ìjọba tí wọ́n tún gbọ́kànlé wọ́n ṣe dáadáa pẹ̀lú wọn. Káàtẹ̀ ní ẹ̀ ṣe dáadáa pẹ̀lú èèyàn. Ó yẹ kẹ́ tó máa fi wọ́n báyìí pé ẹ̀ ṣe dáadáa sí wọn. Látàrí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí kò sí press conference látọ̀dọ̀ ìjọba, látọ̀dọ̀ representative ìjọba. Kò sí ọ̀rọ̀ látẹnu ìyàwó látẹnu first lady àbí family wọn. Kò sí ọ̀rọ̀ látẹnu family ìjọba kankan tí wọ́n dẹ̀ ń bá bàbá Tinubu ṣèjọba. Ó sad. Ikú kan lèèyàn ń kú. Bàbá Tinubu àti ìyá Olúrẹ̀mí Tinubu tó bá ní ta ni Nàìjíríà gbé jù àbí ta ni Nàìjíríà ń sìn jù, ta ni Nàìjíríà ń sìn jù àbí ta ni Nàìjà gbé jù, family yín ni. Family yín ni Nàìjà ṣe ẹrú lábẹ́ jù. Family yín ni Nàìjà sìn jù. Family yín ni Nàìjà gbé jù nínú gbogbo àwọn ìjọba tó ti ń jẹ láyé. Bàbá Tinubu yìí ló jẹ governor. Nígbà tó kúrò ńbẹ̀, ẹ̀yin ìyàwó náà ẹ tún lọ ṣe senator. Ẹ kúrò ńbẹ̀, ọmọ yín nínú gbogbo àwọn president láyé, ọmọ yín nìkan la rí tó ń bá family ṣèjọba. Ẹ̀yin gẹ́gẹ́ bí president, ẹ̀yin lẹ tún jẹ́ afọbajẹ. Ntẹ́ bá sọ pé kó ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀. Kódà mọ̀ pé bò tó ń bọ̀ yìí, gbogbo àwọn tó kù kọ́ máa wulẹ̀ náwó. A mọ̀ pé kò sọgbọ́n tẹ́ fẹ́ ga sí níbi tí Nàìjíríà sìn yín dé. Níbi tí Nàìjíríà gbé yín dé, ẹ̀yin ni Nàìjà gbé jù. Ẹ̀yin ni ó yẹ kẹ́ fìyà jẹ mẹ̀kúnnù jù, torí ẹ̀yin ni Nàìjà gbé, ẹ̀yin ni ilẹ̀ Nàìjíríà gbé jù nínú gbogbo àwọn tó ti jẹ. Ẹ̀yin ni Nàìjíríà sì sìn jù nínú gbogbo àwọn tí Nàìjíríà sì sìn.
kò yẹ kẹ́ ẹ máa ṣe léyìí, kò yẹ kí ìdílé yín kankan kó máa fi ojú Nigerians ráre. Ẹ̀yin kan náà ni ìyá yín jẹ́ ìyá ọlọ́jà, kọ́lọ́n kó bá wa túbọ̀ dẹ̀dẹ̀ fún wọn. Ìyá yín lọ tán, ẹ tún fi ọmọ yín rọ́pò. Fámílì yín, ìdílé yín ni Nigerians ń sìn. Nínú gbogbo àwọn tó ti fọba jẹ, àwọn Awólọ́wọ̀, àwọn Jákàndé, àwọn Babangida, àwọn Buhari, ìdílé yín gẹ́gẹ́ bí Ahmed Tinubu, ìdílé yín ni Nigerians ń sìn jù. Ìdílé yín ní ilẹ̀ Naija gbé jù. Ẹ̀yin ló yẹ kẹ́ Nigerians jù, bọ̀ ẹ̀yin lẹ tún fìyà jẹ wọ́n jù. Ẹ̀yin lẹ ń fojú wọn ráre jù. Bí agbára bó bá tẹ̀ jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yóò kọjá agbára yín, àmọ́ àwọn ìwà kan wà tẹ́ ẹ lè wù tí á tiẹ̀ máa tu omi tútù sọ́kàn Nigerians. Mo mọ̀ pé kì í ṣe pé bóyá ẹ fold hands yín, bóyá ẹ fẹ́ ṣe nǹkan kan, bá àwọn ìwà kan wà tẹ́ ẹ lè wù tá máa fomi tútù sínú ọkàn Nigerians. Lára àwọn ìwà yìí ni àwọn ọmọ tí wọ́n kó. Ìyàwó yín tó jẹ́ senator, ìyàwó yín tó ti táwọn náà ti Nigerians ti sìn, wọ́n dẹ̀ dákẹ́. Ọmọ yín tó wá sí London wá ṣe city boy, tó tiẹ̀ tún kó àwọn èèyàn jọ. Ọmọ yín tí bàbá Wọlé Ṣóyínká sọ̀rọ̀ nípa security tó ń kó káàkiri, wọ́n dẹ̀ dákẹ́. Ẹ̀yin náà kò sí any press conference, kò sí nǹkan kan. Ṣé n tó yẹ kẹ́ fi san àwọn tí wọ́n sìn yín? Torí Nigerians ló ń sìn, family yín nìkan ni Nigerians sìn jù. Wọ́n dẹ̀ ṣe ń sìn, wọn tí bọ́ ní oko ẹrú family yín. Torí tí ojú bá pa fírí, mo mọ̀ pọ́npọ́n yín náà ń lọ sípò governor. Torí ìyàwó yín ti jẹ, ọmọ yín wà nídìí oyè tó wà significant, ìyá ọlọ́jà general. Mo mọ̀ pé tọmọ yín bá máa kúrò ńbẹ̀ á replace èèyàn síbẹ̀. Family, ẹ wo gbogbo àwọn tó ti jẹ family wo ni Naija sìn jù? Family yín ni. Family wo ni ilẹ̀ Naija gbé jù? Family yín ni. Family wo ni àrọ́mọdọ́mọ ẹ̀ lá máa sìn ní Naija máa sìn? Family yín ni bàbá Tinubu. All tí mò ń béèrè lọ́wọ́ yín ni wípé reassurance speech fún àwọn èèyàn, àbí ẹ ti rò pé àwọn ọmọ yẹn ká gbàgbé wọn ni? Reassurance speech látẹnu ìyàwó yín tí Naija sìn, látẹnu ìyàwó yín tí ilẹ̀ Naija gbé, gẹ́gẹ́ bí abiyamọ. Kò sí bí mo ṣe máa rí kíní tí ò ní máa trigger mi. N tẹ́ fi ń san fún Nigerians ò dáa. Nigerians sìn yín, ó sìn ẹbí yín, ó sìn ọmọ yín, ó sìn ìyàwó yín, ó sìn ẹ̀yin náà. Wọ́n sì wà ló abẹ́ àwọn family yín. Family yín nìkan, ẹ wo nǹkan tí wọ́n ti jẹ nílẹ̀ Naija. Látàrí family yín, ẹ wo oore tó ti jáde látàrí family yín. Àmì tí ó ti jáde látàrí Nàìjíríà sí family yín. Family yín ni Nàìjíríà sìn jù. Family yín ló jẹ adùn Naija jù. Kò wá yẹ kẹ́ ẹ wá máa ṣe báyìí. Kò yẹ kẹ́ máa ṣe báyìí. Kò yẹ kẹ́ máa nà ní àwọn tí wọ́n sìn yín, tó sì ń sìn yín lọ́wọ́, tí ò dẹ̀ tí sígbà tó máa bọ́ olóko abẹ́ òsìn yín. Inú mi ò dùn, inú abiyamọ ò dùn. Mi ìdẹ̀rí abiyamọ tí orí ẹ̀ pé tínú ẹ̀ lè dùn. Kò sí. Ẹni tó bá wá sọ wípé irú eléyìí dáa, pé bó ṣe yẹ kó rí nìyẹn, mo fi ọjọ́ òní mo fi tọrọ pain tí àwọn ará Ọ̀yọ́ tí wọ́n ń go through, àwọn tí wọ́n gbé ọmọ wọn, pain tí àwọn ọmọ yẹn tó ń go through. Gbogbo abiyamọ tó bá fi pé nǹkan tí màmá Tinubu yìí, màmá rẹ̀ mí yìí ṣe ó dáa, bó ṣe yẹ kó rí náà ṣe ń ṣe yẹn, mo fi tẹ bá rò bẹ́ẹ̀, mo fi irú ẹ̀ tọrọ sínú ayé yín, bó ṣe máa rí nìyẹn. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.